ni wọ́n pín orílẹ̀-èdè Nàìjíríà sí bẹ́ẹ̀ bá sì gbàgbé ìjọba ìpínlẹ̀ 36 ní ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sọ àwọn kankan rọ̀lẹ́ òní tí mo fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ sì jẹ́ káwọn ọmọ wa náà ẹjọ́ súnmọ́dì rédíò yìí kan lè kẹ́kọ̀ọ́ lórí rẹ̀. Ìjọba ìpínlẹ̀ 36 la ní 36 states la ní olúlu orílẹ̀-èdè Nàìjíríà ló fi di 37 ìyẹn Federal Capital Territory FCT l'Àbújá. Ẹ wá mọ̀ gbọ́ wọ́n wá mú ẹkùn ìdìbò yìí wọ́n pín sọ́nà 6 àríwá gba 3 gúúsù gba 3. Àríwá ni mo ti sọ pé ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láríwá ní north west ìyẹn ló jẹ́ àríwá ìwọ̀ oòrùn ìkànnù. Ẹlẹ́ẹ̀kejì ní north central tá a wí yìí ìyẹn ní àríwá àárín gbùngbùn ibẹ̀ láti lè rí Kogi Kwara àwọn eléyìí tó wá láti ibẹ̀ nù àmọ́ mú Benue náà ń bẹ̀ wà bẹ́ẹ̀ àwọn north central ni. Ẹlẹ́ẹ̀kẹta ní north east ìyẹn ní àríwá ìlà oòrùn ó di 3 bẹ́ẹ̀. Bàbá wa kúrò àfẹ́ bọ́ sí gúúsù lọ́dọ̀ wa ń bí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òní south west lọ́dọ̀ wa àwọn ọmọ ilẹ̀ Yorùbá gangan. Àwọn ọmọ ló jẹ́ south west gangan. Ilé láti kẹ́sọ̀ ròde àmúpilẹ̀ Ògùn àmúpilẹ̀ Ọ̀yọ́ àmúpilẹ̀ Èkó àmú Oǹdó Ọ̀ṣun àti Èkìtì 6 òun ló ń bẹ ní south west ìyẹn ní gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀‐èdè Nàìjíríà ó di 4 bẹ́ẹ̀. Èyí tó tún wá tẹ̀lé òun ní tàwọn Ìgbò àwọn Imo àwọn Abia àwọn Enugu ìyẹn ní south east àwọn Ìgbò Kedu Ọdịmma Ìgbò Kwenu ó kí gbogbo àwọn Ìgbò ń rọ̀lẹ́ òní àwọn Ìgbò àwọn gangan ní south east tó jẹ́ pé ẹkùn ìdìbò tó jẹ́ ti gúúsù ìlà oòrùn àwọn Ìgbò ló wà ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta òun ni ti south yẹn òun ni gúúsù àwọn òní wọ́n wà ń bẹ̀. Lọ́dọ̀ àwọn south láti rí Edo láti rí Delta láti rí Bayelsa láti rí Rivers láti rí Cross River àti bẹ́ẹ̀ lọ. Àwọn south nù ọ̀nà 6 òní wọ́n pín orílẹ̀-èdè Nàìjíríà sí lẹ́kùn ìdìbò. Ìgbà tí wọ́n wá ń pín àwọn alága tí wọ́n mú àwọn alága àjọ elétò ìdìbò wa mo dẹ̀ sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí pé kì í ṣe INEC lákọ́ jẹ́ FEC lákọ́kọ́ jẹ́ Federal Electoral Commission lákọ́kọ́ jẹ́ ẹ̀yọ EZUA láàrin ọdún 1964 sọdún 1966 ọmọ ìpínlẹ̀ Cross River ni òun ló kọ́kọ́ jẹ́ alága àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn yẹn ló kan Michael Ani láàrin ọdún 1976 sọdún 1979 ọmọ ìpínlẹ̀ Cross River ni. Ìgbà tí wọ́n kúrò ńbẹ̀ tó di láàrin ọdún 1980 sọdún 1983 àárín ọdún 1980 sí ọdún 1983 ọdún 3 adájọ́ Victor Oviewiski ẹ ti mọ bàbá òun adájọ́ Victor Oviewiski òun ló jẹ alága àjọ elétò ìdìbò láàrin ọdún 1980 sọdún 1983. Gbogbo ìgbà tí mò ń sọ yìí òun ládi fẹ̀dẹ́kò ìyẹn ni wọ́n máa ń sọ pé àpótí fẹ̀dẹ́kò wọ́n mọ̀ àwọn àpótí ńlá kan bí igi báyìí wọ́n wá kùn lọ́dà green and white green ni wọ́n kùn. Àpótí fẹ̀dẹ́kò ó lójú ọmọ tó lè yé àwọn ọmọ yẹn fọ àpò ó lè mọ yé wọn. Àpótí fẹ̀dẹ́kò ni ìgbà ẹni fẹ̀dẹ́kò. Adájọ́ Victor Oviewiski òun ló jẹ́ alága ńgbà náà. Ìgbà tó di lọ́dún 1987 sí ọdún 1989 ọdún méjì péré. Ìgbà náà ni wọ́n lọ mú ọ̀jọ̀gbọ́n mi ìwà Eme Awa ṣe ìṣèrántí yẹn náà ọ̀jọ̀gbọ́n Eme Awa láàrin ọdún 1987 sọdún 1989 ọmọ ìpínlẹ̀ Abia ni. Ẹ máa wò bó ti ń bọ̀ south lẹ́ẹ̀kínní south lẹ́ẹ̀kejì Delta south lẹ́ẹ̀kẹta ó wá bọ́ sọ́dọ̀ àwọn south east Abia. Èmi tí ń tòótọ́ ìgbà wọn tún kúrò ńbẹ̀ láàrin ọdún 1989 sí ọdún 1993 lẹ́yìn ìgbà tá a kúrò ní fẹ̀dẹ́kò bóyá lè mọ̀ pa àtúnjẹ NECON National Electoral Commission of Nigeria àtúbọ̀ sí NECON láàrin ọdún 1989 sọdún 1993 ọ̀jọ̀gbọ́n Humphrey Nwosu òun ló jẹ́ alága àpapọ̀ tó wà fájò elétò ìdìbò wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Humphrey Nwosu tá a wá wí ọmọ ìpínlẹ̀ Anambra ni south east náà ló tún wà. Ẹ mọ̀ dé south east náà ló tún wà. Ìgbóyà lọ́dún 1993 wọ́n tún yàn ọ̀jọ̀gbọ́n míì Ọ̀kan Edet Uya òní wọ́n yàn láàrin ọdún 1993 ọmọ ìpínlẹ̀ Akwa Ibom ni. Ẹ mọ̀ dé ìgbà tó di ní àárín ọdún 1994 sí 1998 ọdún 4 ni wọ́n wá tún wá lọ mú ẹlòmíì wá ìyẹn ni wọ́n ń pè ní Zoma Dagogo Jack. Ẹ ti rántí Zoma Dagogo Jack ìyẹn ni wọ́n lọ mú wá láti ìpínlẹ̀ Rivers south ni
ẹ mọ̀ dé láàrin ọdún 1994 sọdún 1998 ọdún mẹ́rin ni ìgbà tó wá di ní ọdún 1998 sí 2000 àárín ọdún 1998 sí 2000 ìgbà yẹn ni bàbá wa olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkíọlá Matthew Ọbásanjọ́ balógun gbogbo ìlú Òwu ìgbà yẹn ni wọ́n gorí àlééfà torí tẹ́ ẹ̀ bá gbàgbé ọdún 1999 la padà sí ètò òṣèlú àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà ìgbà tó di 1998 yẹn gangan lẹ́yìn tí Zọmadagogo Jáàkì tó wà ńbẹ̀ tó kúrò ní 1998 tàwa fẹ́ bẹ̀rẹ̀ òṣèlú àwarawa ẹ̀já àdìbò ṣe é sì rántí pé ẹgbẹ́ ẹlẹ́ṣin òun náà lẹ́gbẹ́ àwọn tí bàbá wa Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ fi wọlé ńgbà náà ìgbà yẹn la fẹ́ bẹ̀rẹ̀ ètò òṣèlú àwarawa democracy wá padà bẹ̀rẹ̀ nígbà ọ̀tún lọ́dún 1999 ẹni tó wá mú gẹ́gẹ́ bí alága àjọ elétò ìdìbò tó jẹ́ ti àpapọ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ńgbà náà òun ni adájọ́ Ephraim Àpáta láti ìpínlẹ̀ Edo South ẹ mọ̀ dé South wọ́n ti mú ìgbà tó di lọ́dún 2000 to 2005 bẹ́ẹ̀ mọ̀ ìpé bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn ni wọ́n wà lórí àlééfà látọdún 1999 ọdún mẹ́jọ wọ́n lò títí dọdún 2007 ṣùgbọ́n ó kọ ọdún méjì kí bàbá lọ wọ́n tún yan alága àjọ elétò ìdìbò míì ta ni wọ́n wá yàn wọ́n yan ọ̀mọ̀wé Abel Gubadia ni wọ́n yàn láàrin ọdún 2000 sọdún 2005 ẹni ìpínlẹ̀ òun náà ti mú Ẹdó ní South náà ni mo fẹ́ káwọn èèyàn ó dé dáadáa ó ní ohun tá a fẹ́ fàyọ́ ń bẹ̀ ẹ wá mọ̀ gbọ́ lẹ́yìn ọ̀mọ̀wé Abel Gubadia láàrin ọdún 2000-2005 ọmọ ìpínlẹ̀ Ẹdó ní South ní ìgbà tó di lọ́dún 2005 to 2010 bàbá Ọbásanjọ́ ti kó mẹ́gbà náà tẹ́ ẹ̀ bá sì gbàgbé ẹ̀yìn ẹni wọ́n yan Umoru are you dead ṣe é rántí ìgbà ẹni wọ́n yan Umaru Musa Yar'Adua olójà ààrẹ wa ń gbà náà kọ́lọ́wọ́n bá kó délẹ̀ fẹ́yàn rẹ̀ ìyẹn ni wọ́n wá fi Goodluck Ebele Jonathan wọ́n fi ṣe igbákejì ìyẹn jẹ́ láàrin ọdún 2005 sí ọdún 2010 wọ́n wá yan ọ̀jọ̀gbọ́n Morris Iwu ẹ̀yẹn ni wọ́n yan ọ̀jọ̀gbọ́n Morris Iwu ọmọ bóní ọmọ ìpínlẹ̀ Imo ní South East ló tó padà sí mbẹ́ ti mọ̀ South East ló padà sí ìgbà ni wọ́n yan ọ̀jọ̀gbọ́n Morris Iwu láàrin ọdún 2005 sọdún 2010 ìgbà tá a wá tún bẹ̀rẹ̀ sí í ṣe yẹn ó yẹ kó ti yé yín tó wá di ọdún 2010 yẹn gangan sí ọdún 2015 ìgbà yẹn ní Bọ̀dá Jẹ̀gá ṣe é rántí ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀gá láàrin ọdún 2010 sọdún 2015 bẹ́ẹ̀ bá gbàgbé ó yẹ kẹ́ ẹ mọ̀ yìí pé Goodluck Ebele Jonathan ló wà gẹ́gẹ́ bí ààrẹ ńgbà náà lẹ́yìn ìgbà tí Umaru Musa Yar'Adua tó ti jọlọ́wọ́n bá mi Èdùmàrè ń pè ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀gá òun ló jẹ alága àpapọ̀ fájọ elétò ìdìbò láàrin ọdún 2010 sọdún 2015 ọmọ bóní Kebbi òun ni wọ́n ti mú ìpínlẹ̀ Kebbi ni wọ́n ti mú ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀gá àwa ń tẹ̀ iwájú ìgbà tí ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀gá òun lọ ọdún 5 bẹ̀ àwa fẹ́ dìbò míì lẹ́yìn ìgbà tá a wá dìbò tá a wọlé tán ẹ mọ̀ pé gbà náà ìbò eléyìí tó gbé olóògbé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari wọlé ọdún 2015 níjọba wọn ti bẹ̀rẹ̀ wọ́n sì lọ́dún mẹ́jọ kan tó kúrò lọ́dún 2023 kọ́lọ́wọ́n bá tó pè wọ́n sọ́dọ̀ bàbá onímàálù tó wá láti Dàwúrà ni mò ń sọ ẹ bá mọ̀ gbọ́ Àtàírù Jẹ̀gá òun náà ní bẹ́ẹ̀ wọ́n wá yan adelé kó tó di pé wọ́n wá yan alága àjọ elétò ìdìbò obìnrin kan ṣoṣo tó wà láàrin wọn tí wọ́n yan adelé lórí nù ìyẹn ni Aminat Bala Zakari òun ni wọ́n yàn gẹ́gẹ́ bí adelé lọ́dún 2015 yẹn náà ní pẹ̀dákun alọ́mọ́mọye wá ká tó wá yan alága àjọ elétò ìdìbò míì wọ́n yàn yẹn ìyẹn jẹ́ ọmọ ìpínlẹ̀ Jigawa òun ni wọ́n ti mú Aminat Bala Zakari òun ni Zakari òun ni wọ́n mú láti ìpínlẹ̀ Jigawa wọ́n ní kò wọ́n délé ni acting ni adelé ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sì pẹ́ pọ̀ ńbẹ̀ láàrin ọdún 2015 yẹn náà ni ó di dandan àjọ elétò ìdìbò ibi iṣẹ́ ńlá ni gbòógì ni torí pé tí ò bá sí alága àjọ elétò ìdìbò tó jẹ́ ti àpapọ̀ ètò ìdìbò tí ì sí wọn wá ló dá ẹjá lọ mú ẹni tá a bá yàn wá ó ní wọn wá lọ mú ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu wá ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu tí wọ́n mú wáyé ọmọ ìpínlẹ̀ Bauchi ni Bauchi state gangan ọmọ ìpínlẹ̀ Bauchi ni ẹmọ pàtó ti bọ́ sàríwá nù àti bẹ̀rẹ̀ láti Kebbi Jigawa àbọ̀ sí àríwá lọ́hùn Bauchi ni ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu òun ló ṣètò ìdìbò eléyìí tí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari fi lọ sáà kínní òun ló ṣètò ìdìbò eléyìí tí ajagunfẹ̀yìntì olóògbé
Muhammadu Buhari tó fi lo sáà kejì láàrin ọdún 2015 sọdún 2025 ohun tó sì wà nùwé òfin ni pé ọdún márùn-ún òun ni alága àjọ elétò ìdìbò kọ̀ọ̀kan lè lò bó bá ti di sáà méjì ó ti tó díẹ̀ tó nù kó ní nǹkan fìlà tó lógún ológun bọ́mọdé ò bá lólè ojú orí màálù tọmọdé mu gàrí ọ̀sán àṣejù ló dẹ̀kù bó bá ti pọ́dún mẹ́wàá ó ti lo sáà méjì bó bá ti yàn wọ́n lákọ̀ọ́kọ́ ọdún márùn-ún ni ó lò bó bá ti dẹ̀ lẹ́ẹ̀kejì náà bó bá sì jẹ́ kó bá fẹ́ kí iṣẹ́ rẹ̀ ó tẹ̀ wájú yóò tún lọ́dún márùn-ún sí i lẹ́yìn ọdún mẹ́wàá tó kẹ́kẹ́ parére lẹ́yìn iṣu kẹ́dìyẹ ó fò ní kẹ́tẹ́kẹ́tẹ́ kú iṣó bá pin ọ̀jọ̀gbọ́n Mahmood Yakub láàrin ọdún 2015 sọdún 2025 mọ́gbàgbé pé òun náà ló ṣe ètò ìdìbò eléyìí tó gbé ààrẹ wa lọ́wọ́lọ́wọ́ báyìí tó gbé wọlé ìyá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wá láti ìpínlẹ̀ Bauchi ó ti lójú mẹ́jọ tẹ́lẹ̀ ó wá lò méjì láàrin ọdún 2023 sọdún 2025 ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn ló bá fìwé lẹ̀ ó ti tó bí ọ̀sẹ̀ bíi mélòó ló kù kóhùn ó ti tó bẹ́ẹ̀ ìwọ̀nba ní nǹkan mọ ẹ jẹ́ kẹ́lòmíì tí wọ́n bá yàn kó lè tètè múra lẹ̀ ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 kò ti súnmọ́ wà tán ọ̀jọ̀gbọ́n Mahmood Yakub ọmọ ìpínlẹ̀ Bauchi ni ìbò wá di lópin ọ̀sẹ̀ tó kọjá yìí nínú ìwé òfin wa lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n bá yan alága àjọ elétò ìdìbò wa wọ́n gbọ́dọ̀ rí wípé àwọn ìkàn àwọn tí wọ́n ti ṣe ààrẹ rí lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn gómìnà àwọn ìkàn àwọn alákòóso wọ́n gbọ́dọ̀ wà ń bẹ̀ lórí ìjókòó níbi tí a ti rí ààrẹ orílẹ̀-èdè yìí tó jẹ́ pé òun gangan ni ó preside bá ṣe olóyìnbó ni ó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ darí gbogbo àwọn ìpàdé tí wọ́n bá ṣe ń jọ́ náà ibẹ̀ ni wọ́n ó ti fowókọ wọn lẹ̀ èmi ti ń tòótọ́ ẹni tán wàá múre ọ̀jọ̀gbọ́n lòun náà ẹni tí ó bá ibi irú ipò tí wọ́n ń wù yìí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ yìí pé ipò tó jẹ́lẹgẹ́ ni ẹni tí ó bá sì dirú ipò bẹ́ẹ̀ mú bí ó bá ń ṣe adájọ́ yóò mọ̀ jẹ́ ọ̀jọ̀gbọ́n ni tàbí kó jẹ́ ọ̀mọ̀wé ó yàtọ̀ sólówó lolóyè àìwòye lọ́ba àbíṣe wọ́n ìwárú rẹ̀ lọ́dọ̀ àwọn alága elétò ìdìbò àwọn agbègbè wa láti mọ́ ń wárú rẹ̀ káàkiri pé àwa ń wọ́ ọmọ oyè ó ti yá o àwa ń wọ́ ọmọ oyè ó ti yá kò sínú rẹ̀ ńbẹ̀ ìrẹ́jẹ ò sínú fọ́tò bó bá ṣe jókòó ló ṣe bára rẹ̀ ẹni tí wọ́n bá sì yàn gẹ́gẹ́ bí alága àjọ elétò ìdìbò ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé kì í bá wọn lọ́wọ́ nínú ètò òṣèlú kò ní sí nínú ẹgbẹ́ òṣèlú kankan kò ní gba káàdì ẹgbẹ́ òṣèlú kankan kò ní jọmọ ẹgbẹ́ òṣèlú kankan kò ní bá wọn kópa nù rẹ̀ o lè jádájọ́ wọn bá gbẹ́jọ́ ọrú rẹ̀ lọ́wájú rẹ̀ yóò gbọ́tọ̀ tún yóò gbọ́tọ̀ sí kó tó di pé yóò bá dáa àmọ́ kò ní bá wọn kópa kò ní jọmọ ẹgbẹ́ òṣèlú kankan èmi ti ń tòótọ́ gbòdì lọ́sẹ̀ tó kọjá àwọn ògbìmọ̀ tá a wú yìí mo ti kà wọ́n lẹ̀ wọ́n bá jókòó wọ́n jókòó bẹ́ẹ̀ ààrẹ wa ń bẹ̀ wọ́n wá wò sọ́tún wọ́n wò sósì wọ́n ti kọrúkọ àwọn mẹ́ta lára àwọn tí wọ́n sì kọ tó jó kọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kọ inú rẹ̀ náà ni ọ̀jọ̀gbọ́n olóròdé ọláìwọlá olóròdé wà nínú wọn nínú àwọn tí wọ́n kọ àti adájọ́ kan eléyìí tó ń wá láti ìpínlẹ̀ Plateau ìwọláyé olóròdé ọ̀tọ̀ nípínlẹ̀ táwọn ti wá ṣùgbọ́n ibẹ̀ wọ́n ti mú ọ̀jọ̀gbọ́n Joash Àmúpìtàn tí òun wá láti ìpínlẹ̀ Kogi sì rè North Central ni lára àwọn ẹkùn ìdìbò tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ má gbàgbé pé mo ti kà á lẹ̀ lẹ́ẹ̀kan inú ẹ̀ ní Kwara ní Kogi ní Benue ìpínlẹ̀ Kogi ló ti wá ọ̀jọ̀gbọ́n Joash Àmúpìtàn òun ni wọ́n fọ́ sí báyìí wọ́n sì ti wá gbé lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà wa lórílẹ̀‐èdè Nàìjíríà pé ẹ bá bọ́ọ̀lù kó lè jẹ́ alága àjọ elétò ìdìbò tó jẹ́ ti àpapọ̀ wa Independent National Electoral Commission INEC tó jẹ́ tẹ̀lé ẹ̀kẹrìnlá rú rẹ̀ the 14th INEC chairman lórílẹ̀‐èdè Nàìjíríà ibi tá a wá ń lọ rí ibi tó ti mú wọn kọ́ la fẹ́ lò mo sì fẹ́ káwọn èèyàn gbọ́ mi dáadáa tí n bá sọ ní kẹ́ ẹ ní mo sọ kẹ́ ẹ lè mọ tẹ́ ẹ bà dá sí ṣùgbọ́n bó ti wá sọ pé òun rèé lẹ́yìn ìgbà télégbé bá regbé télégbèrègbè tó wá di pé wọ́n ti ó ti wà gazetted ìbáṣe olóyìnbó ó ti wà confirmed ìbáṣe olóyìnbó ó ti wà stamped ìbáṣe olóyìnbó ó ti wà authorized ìbáṣe olóyìnbó tí wọ́n wá sọ yìí pé ó dáa òun gangan náà ni bó bá jẹ́ pé bẹ́ẹ̀ yìí ṣe wá gbọ́ bẹ́ẹ̀ kò sí ohun tá a lè ṣe sí i irú àmọ̀ràn wo lẹ wá lè gba alága àjọ elétò ìdìbò yìí àwọn kùdìẹ̀kùdìẹ̀ wo ló wà nínú èyí tí àwọn tí wọ́n ti ṣe tí wọ́n ṣe ìwọlé rí tẹ́lẹ̀ fi ṣe àkàwé ńgbà alágbájá báyìí ló ṣe agbádùn ẹ̀ nígbà tàmẹ̀dù báyìí ló ṣe agbádùn ẹ̀ mọ́ sì gbàgbé pé ọ̀jọ̀gbọ́n Humphrey Nwosu òun ló ṣètò ìdìbò eléyìí tí wọ́n ní ó gbé olóògbé Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn wọ́n pè ní June 12 1993 ọ̀jọ̀gbọ́n Humphrey Nwosu ni àwọn náà sọ̀rọ̀ lẹ́nu ìjọba ìta yìí
ẹ bá mọ̀ gbọ́ àwọn tí wọ́n ti jẹ irú àwọn kùdìẹ̀kùdìẹ̀ wo lẹ́yìn rí tí ò jẹ́ kẹ́tò òdìbò ọ̀hún kó mọ́ríyán lórí tó irú àwọn nǹkan wo ni wọ́n ṣe tó dáa tẹ́ ẹ rí tó jẹ́ kẹ́tò òdìbò ọ̀hún ká lè mọ nǹkan sára sí dọjọ́ òní ẹni tó wá ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ yìí àmúpìtàn kó lè pìtàn re kó lè kọ orúkọ rẹ̀ sínú ìwé ìtàn gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ kó lè mú nǹkan tó dáa wá pìtàn lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orúkọ àmúpìtàn irú àwọn àmọ̀ràn wo lẹ lè gbarú ẹni bẹ́ẹ̀ tẹ́ ẹ lè fi ṣe àkàwé pé ńgbà alágbájá báyìí ló ṣe tó fi lulẹ̀ ńgbà tàmẹ̀dù báyìí ló ṣe tó fi dáa fún un ìta àfẹ́kẹ́yìn ó ṣe rè ńbo ló kù sí gan lórí ètò ìdìbò wa lórílẹ̀‐èdè Nàìjíríà